أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونشكره ونستعينه ونستغفره ونتوب إليه ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وأن محمد عبده ورسوله أدى الأمانة وبلغ الرسالة وقاتل الكفار وعبد ربه حتى أتاه اليقين السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún Ọlọ́run atọrọ kí àti gẹ̀ fún ṣẹ́ńlá Muhammad sallallahu alayhi wa sallam adúpẹ́ fún Ọlọ́run tí ó ṣe wá ní mùsùlùmí Ọlọ́run má jẹ́ a ṣe nǹkan míì tí ó yàtọ̀ sí Islam a sì tọrọ kí àti gẹ̀ fún ṣẹ́ńlá Muhammad aṣíwájú wa ẹni tọ́lọ́run bá fi ṣe kòńgẹ́ ìtọ́sọ́nà wa ìkẹ́ Ọlọ́run ọlá Ọlọ́run orí ajẹ́jẹ́tọ́ Ọlọ́run kó máa bá òṣèlá Muhammad àti àwọn ọmọlẹ́yìn ẹ̀ àwọn sàhábà àtàwọn ará ilé ẹ̀ lọ́kùnrin lóbìnrin ìdí tí ó gbé mi wá lónìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé kìí ṣe inú ìbásábà tèmi kí n máa wá sí gbangba láti máa wá ṣe video presentation ṣùgbọ́n tí ọ̀rọ̀ bá ti dójú ẹ̀ àbí pé tá ṣì gbọ́ ọ̀rọ̀ tó bá ti wà láwùjọ wa ó ti di ọ̀ranyàn ipe kí àwa náà ó bá wọn dá sí láti ṣe àtúnṣe ibi táwọn èèyàn sì gbọ́yé lórí ọ̀rọ̀ ẹ rí pé ní ọjọ́ mẹ́ta yìí awuyewuye kan ó ń ṣẹlẹ̀ láwùjọ wa pàápàá jùlọ nílẹ̀ Yorùbá lórí ọ̀rọ̀ pé a gbé Dr. Ahmad Gumi wá sí ilẹ̀ Yorùbá pàápàá jùlọ ìlú Ìbàdàn láti wá kópa nínú conference kan tí concerned Yorùbá Muslim scholars tí a organize conference náà ni wọ́n pè ní Southern Scholars Summit lórí ọ̀rọ̀ ajé àti ọ̀rọ̀ dáàbòbò ní Nàìjíríà eléyìí tí wọ́n fa àríyànjiyàn awuyewuye ìpera ẹni lórúkọ ìgbéra ẹni ṣépè ìbúra ẹni láàrin àwọn Yorùbá àtẹni tó jẹ́ Kristẹni àtoníṣẹ̀ṣe àti àwọn mùsùlùmí kódà láàrin àwọn mùsùlùmí láàrin ara wọn wàhálà oríṣiríṣi ti ṣẹlẹ̀ ṣùgbọ́n nígbà tí mo wo ọ̀rọ̀ náà tí mo sì tẹ́tí sí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó sọ̀rọ̀ mo rí i pé a lè fún àwọn èèyàn lẹ́skíùs lórí àìmọ̀kan ni kì í ṣe tìmọ̀ but àìmọ̀kan ni lórí pé wọ́n ń sọ̀rọ̀ látara pé wọn ò ní information lọ́wọ́ nǹkan tó fà á tá a fi pé Dr. Ahmad Gumi wá ipe kó wá bá wa dá sí ọ̀rọ̀ lórí conference tá a pè pàápàá jùlọ kí ni nǹkan tó fa conference náà ẹ rí pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ní nǹkan bí ọ̀sẹ̀ mẹ́ta sóṣù kan sẹ́yìn olórí orílẹ̀-èdè Amẹ́ríkà tá a mọ̀ sí Donald Trump ó sọ ọ̀rọ̀ kan tó já gbogbo aláyà ní Nàìjíríà ó ní Amẹ́ríkà ó ṣeé ṣe kí wọ́n wá láti wá dáàbò bo àwọn Kristẹni àti láti wá kojú ogun kó àwọn kan ní nǹkan tó pè pé àwọn mùsùlùmí wọ́n ń pa Kristẹni ní Nàìjíríà tí Donald Trump bá lóun fẹ́ wá tó bá ní àwọn mùsùlùmí ń pa Kristẹni ní Nàìjíríà tó wá lóun ń bọ̀ láti fẹ́ wá dáàbò bo àwọn Kristẹni tá a bá wò ó by logical application ìtumọ̀ ẹ̀ ní pé òun wà kó ogun ja àwọn mùsùlùmí nítorí pé àwọn terrorists tí wọ́n ní wọ́n ń bọ̀ abájà àtàwọn kidnappers wọn ò lá identity orúkọ kan tí gbogbo ayé ń pè wọ́n náà ni mùsùlùmí eléyìí ló wá fà á wípé kí àwọn mùsùlùmí kí wọ́n bẹ̀rẹ̀ sí ní máa kójọ lọ́tún lósì láti jíròrò lórí àlámọ̀rí wọn àti lórí accusation tí olórí orílẹ̀-èdè Amẹ́ríkà tó fi kan àwọn mùsùlùmí bí ìgbà tá a bá ní a pè ìdílé kan lórúkọ tí ò kí ń ṣe tiẹ̀ àbá tọ́ka ọwọ́ ìbàjẹ́ sí wọn pé tó wọ́n ń ṣe ìbàjẹ́ báyìí nídìílé nì èyí tó tọ́ fáwọn àgbààgbà nídìílé nì òun ni pé kí wọ́n jókòó kí wọ́n pè pàdé kí wọ́n ronú lórí accusation tí wọ́n fún wọn yẹn ṣé bẹ́ẹ̀ lórí àbí bẹ́ẹ̀ kọ́ tó bá jẹ́ pé kò rí bẹ́ẹ̀ báwo ni wọ́n ṣe àtúnṣe ọ̀rọ̀ náà
ipe àpá kìrìsìtẹ́nì o a kì í ṣèyàn bú, ṣùgbọ́n tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ni báwo ni wọ́n ṣe wo ara wọn tí wọ́n bára wọn wí tí wọ́n sì fi ṣàtúnṣe àlámọ̀rí ara wọn táyé òfin ní fi nǹkan burúkú tì sọ́dọ̀ wọn. Eléyìí gan ló fà á tó jẹ́ pé ìpàdé oríṣiríṣi ó wá lẹ́nu jọ́ mẹ́ta yìí. Mùsùlùmí wọ́n gbé kan kalẹ̀ lọ́nà Ọ̀ṣun, bákan náà Mùsùlùmí ni àwọn ni Muslim of the Southwest of Nigeria, àwọn mọ̀nyánmọ̀nyán àwọn àgbààgbà tí wọ́n ń darí ètò àwọn mùsùlùmí ní ilẹ̀ Yorùbá. Bákan náà àwọn bàbá wa, àwọn àfáà wa, àwọn ìmáàmù wa, àwọn náà tún ní jókòó míì ní ìlú Èkó, bó ṣe jẹ́ pé ìjókòó titi wọn ó ṣeé ṣe kó jẹ́ pé wọ́n ti lè ní pláàni ẹ̀ tẹ́lẹ̀, ṣùgbọ́n nínú nǹkan tó ṣeé ṣe kó jẹyọ ń jókòó wọn òun náà ní ọ̀rọ̀ ààbò, torí pé ó ṣe kòńgẹ́ ìgbà tí Trump tó pe àwa mùsùlùmí lórúkọ apààyàn, àwọn náà jókòó wọ́n jíròrò lórí ẹ̀. Eléyìí ló fà á tó jẹ́ pé àwọn àfáà ẹni ire tá a mọ̀ wọ́n sí ẹni dáadáa, nǹkan dáadáa la fi mọ̀ wọ́n nílẹ̀ Yorùbá ní orúkọ Concerned Yorùbá Muslim Scholars, ẹ̀rí ẹgbẹ́ kan ni, àkójọ kan ni, àwọn àgbààgbà olódodo ẹ̀sìn tí wọ́n lo àlámọ̀rí wọn lórí alukurani Ọlọ́run àti sunnah Ànábì wa Muhammad, àwọn ni wọ́n wà ńbẹ̀, wọ́n sì ń kópa lóríṣiríṣi nípa àtúnṣe àwùjọ yìí àti àlámọ̀rí àwọn mùsùlùmí, kódà tó fi dórí ọ̀rọ̀ ìjọba. Àwọn náà bá pe ìpàdé títí wọn ipe káwọn náà jíròrò lórí ẹ̀ pé ṣé lóòótọ́ orúkọ tí Trump pè wáyìí ṣé lóòótọ́ la ṣe ẹ̀ṣẹ̀ yìí, tí ò bá rí bẹ́ẹ̀ báwo la ṣe ṣàtúnṣe, tó bá rí bẹ́ẹ̀ báwo la ṣe ṣàtúnṣe. Nínú nǹkan tí wọ́n tún pè jókòó ilé lórí òun ni ètò ọrọ̀ ajé ní Nàìjíríà. Ẹ wá rí èyí tí ó jẹ́ pàtàkì nínú ọ̀rọ̀ mi àkọ́kọ́ mbẹ̀ òun ni pé ẹgbẹ́ wo gangan ni ẹgbẹ́ Concerned Yorùbá Muslim Scholars yìí, àwọn wo ni wọ́n wà ńbẹ̀, kí ló dé tí wọ́n fi gbé kalẹ̀, kí sì làníyàn wọn, kí ló wá fa ìjókòó tí wọ́n pè tó wáyé ní University of Ibadan tí wọ́n pè Gumi sí, kí ló dé tí wọ́n fi pè Gumi ipe kó wá, àwọn míì wo ni wọ́n tún wà ńbẹ̀. Ó ṣe pàtàkì ká ṣàlàyé eléyìí nítorí pé àwọn èèyàn ti ṣe ọ̀rọ̀ gbọ́yé púpọ̀ nínú ara mùsùlùmí. Mo rí ọmọ ìyá wa àfáà Taofik Akeugba Gold, bí mo ṣe nífẹ̀ẹ́ wọn tó lórí bí wọ́n ṣe máa ń fi ìtara sọ̀rọ̀, mo rí táwọn náà ń sọ ọ̀rọ̀ pẹ̀lú àìmọ̀kan nítorí pé wọn ọ̀rọ̀ yẹn ò yé wọn, àbí kó jẹ́ kó yé wọn kó jẹ́ pé ìtara àbí lára òun ni wọ́n fi ń sọ̀rọ̀. Wọ́n ń kígbe orúkọ àwọn kan, wọ́n ń sọ̀rọ̀ fatafata ní líle ní kíkọ ọ̀rọ̀ tó jẹ mọ́ ọ̀rọ̀ mùsùlùmí, ọ̀rọ̀ ọmọ ìyá tó yẹ ká wọlé ká jọ sọ. Wọn ò wá mọ̀ yìí pé èyí táwọn ń bàjẹ́ lórí àlámọ̀rí ẹ̀sìn yìí òun ló pọ̀ jù, nítorí pé nǹkan tí wọ́n pè wá òun náà ni àwọn kìrìsìtẹ́nì ń pè wá, nǹkan tí àáfàá Akeugba Gold tí wọ́n pe àwọn mùsùlùmí ilẹ̀ Yorùbá òun làwọn oníṣẹ̀ṣe náà ń pè wá. Àwọn ni wọ́n tà wá lọ́pọ̀, àwọn rò pé bóyá àwọn ń dáàbò bò wá àbí àwọn ń dáàbò bò Islam. Wọ́n ń yọra wọn wípé mi kì í ṣara wọn o, wọ́n wá ń sọ àwọn ọ̀rọ̀ kàbìtì wọ́n wá fi ń sọ mùsùlùmí lẹ́nu, wọ́n fi ń ba orúkọ Islam jẹ́, táwọn sì rò pé bóyá àwọn fẹ́ yọra àwọn pẹ́ ní ire ni wọ́n o. Wọ́n ò sì mọ̀ pé lọ́dọ̀ oníṣẹ̀ṣe àti lọ́dọ̀ kìrìsìtẹ́nì ìkan náà, ojú kan náà ni wọ́n fi wọ́n, gbogbo aburú tí wọ́n bá fi kan ẹni tí ń ṣe súnà òun náà ni wọ́n gbèrò láti fi kan àfáà Taofik Akeugba Gold, òun náà ni wọ́n gbèrò láti fi kan àwọn àfáà wa tí wọ́n ń ṣe súfí, òun náà ni wọ́n gbèrò láti fi kan àwọn àfáà wa tí wọ́n wà ní Markaz. Torí pé lọ́dọ̀ kèfèrí kò sí yàtọ̀ láàrin wa rárá. Mùsùlùmí ń jẹ́ àti Isa àtàbíbù àti Taofiki àti Abdulrauf, orúkọ mùsùlùmí ni. Tó bá tó àsìkò tí wọ́n fẹ́ ṣe ṣùtá wọn ò ní yọ ẹnìkan lẹ̀. Al-Qur'ani sì fi sọ nínú nǹkan táwọn àfáà fi kọ́ wa ipe walan tarda anka al-yahudu walan nasara hatta tattabi'a millatahum. Àti yahudi ni o àti nasara ni o,
wọn ò ní yọ́nú sí yín, inú wọn ò ní dùn sí yín hatta tattabi'a millatahum, títí tẹ́ẹ̀fì máa ṣe bí wọ́n ṣe ń ṣe. Gbogbo èyí tí àfáà Akéwùgbàgold ń ṣe yìí kò sọ́dọ̀ rẹ̀ àwọn ọ̀tá Ọlọ́run. Ìyẹn ò ní kí wọ́n fojú re, ìyẹn ò ní kí wọ́n fi wò wọ́n. Báwọn ṣe wá ń sọ tí wọ́n láàrí àwọn ọmọ ìyá wa míì náà tó jẹ́ mùsùlùmí táwọn náà ń sọ yí pé wọ́n ti pé Gumi wá o, tó kidnapper ni wọ́n o, táburú bá ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá o, àwọn kan ní kẹ́ ẹ mú. Nínú àwọn orúkọ tí wọ́n ń dárúkọ òun ni orúkọ Ustaz Imran Mọ̀láàsán tí wọ́n ń pè ní mufti ilẹ̀ Yorùbá. Nínú àwọn orúkọ tí wọ́n ń dárúkọ òun ni bàbá Wazir ní Ìwó àtàwọn orúkọ mi. Mo ti rí tẹ́lómi náà tún ń dárúkọ Mùdírù Ajígini. Ṣùgbọ́n èyí tó ṣe ní kàyéfì pẹ̀lú gbogbo àwọn tó ń sọ̀rọ̀ ní pé bí wọ́n ṣe pe Gumi wá pé kó wá kópa nínú kọ́nfẹ́rẹ́nsì yìí pẹ̀lú invitation, bẹ́ẹ̀ náà ni wọ́n pe Ustaz Imran Mọ̀láàsán tó jẹ́ mufti, bẹ́ẹ̀ náà ni wọ́n pe àwọn náà. Ajígini tóun náà wà ń bẹ̀, bẹ́ẹ̀ náà ni wọ́n pè. Àti mufti Imran Mọ̀láàsán àtàjígini àti Wàzírù Wo àti Ahmadu Gumi, gbogbo wọn kò sí tó jẹ́ mẹ́mbà àkójọ tó ṣètò ìjókòó yìí. Concerned Yoruba Muslim scholars, mufti Imran Mọ̀láàsán kìí ṣàrẹ̀, kìí ṣe mẹ́mbà. Bákan náà Mùdírù Ajígini kìí ṣe mẹ́mbà, kìí ṣàrẹ̀. Wàzírù Wo kò ń ṣàrẹ̀. Kí ló wá dé tó jẹ́ pórúkọ àwọn ẹni ilẹ̀ ń kígbe tẹ́ ń bá wọn lórúkọ jẹ́? Mo rí bòmí ìtẹ́lómi ń gbé wọn ṣépè. Bí mùsùlùmí ṣe ń sọ ni kìrìsìtẹ́nì ń sọ, lóníṣẹ̀ṣe ń sọ. Ẹ̀ṣẹ̀ tí wọ́n bá ṣẹ̀yìn òun ni kẹ́ ẹ yanjú. Lọ́dọ̀ tèmi ìkórìíra tó ti wà ń bẹ̀ tẹ́lẹ̀ ni. Àwọn kọ́ ni wọ́n pe Dr. Ahmadu Gumi wá. Ta ló pe Dr. Ahmadu Gumi wá? Àkójọpọ̀ Concerned Yoruba Muslim Scholars ló pe wá. Èmi tí mo sì ń bá yín sọ̀rọ̀ yìí, mo jẹ́ kan nínú ọmọ ẹgbẹ́ náà. Kódà mi ò ń ṣe ọmọ ẹgbẹ́ kékeré, nínú àwọn gbòógì ẹgbẹ́ náà ni mo jẹ́. Àwa la pe Dr. Ahmadu Gumi wá nítorí pé a mọ̀ pé mùsùlùmí ni, kì í ṣe kèfèrí. Ṣùgbọ́n nǹkan tó ṣe wọ́n kàyéfì lórí ọ̀rọ̀ ẹ̀ka tó pè wá, òun náà ní nǹkan tí ó jẹ́ kẹ́yìn náà wà disturbed, tó ṣe yín kàyéfì lórí ọ̀rọ̀ ẹ̀. Kí lọ̀rọ̀ náà? A rí pé ó ń tọ àwọn ajínigbé lọ sínú igbó. A rí pé ó ń gba ẹnu wọn sọ̀rọ̀ fún ìjọba. Ó ti sọ pé báyìí ní kẹ́ ṣe sọ̀rọ̀ wọn o, báyìí ní ẹ má pa wọn o, ẹ má bọ́ǹbù wọn o, ẹ bá wọn jíròrò. Bó ṣe ṣe yín kàyéfì ló ṣàwọn náà kàyéfì. Àwa wò ó pé tó Dr. Ahmadu Gumi àkọ́kọ́ ẹlẹ́kọ̀ọ́ ni, onímọ̀ Ìsìláàmù ni, ìmọ̀ alámọ̀rí ọmọ ẹ̀dẹ́ ènìyàn nímọ̀ ilé ayé onímọ̀ ni, dókítọ̀ ni ní ọ̀nà méjì tẹ́ẹ̀dá fi ń gba dókítọ̀ láyé. Béèyàn ò gba dókítọ̀ ìmọ̀ ìlera, èèyàn ò gba dókítọ̀ ìmọ̀ ìjìnlẹ̀. Tí ìmọ̀ ìlera, medical doctor ni Dr. Ahmadu Gumi, medical doctor ṣámú tó sì nímọ̀. Ẹlẹ́ẹ̀kejì ìmọ̀ ìjìnlẹ̀ PhD ni. Eléjà kọ̀kọ́. Nítorí ẹlẹ́ẹ̀kẹta tó wá sí ẹ̀wá jẹ́ kakambari. Òun ní pé ọmọ ogun orílẹ̀-èdè Nàìjíríà tẹ́lẹ̀ ni. As a colonel ló wà ní Nàìjíríà yìí nígbà tí bàbá rẹ̀ kú. Òun ló resign níbi iṣẹ́ ogun, doctor ni, medical doctor ni ní Nigerian Army. Ìgbà tí bàbá ẹ̀ kú ó dé resign. Torí pé òun ni àléfà kan tó yẹ kó jókòó sórí ìtẹ́ bàbá ẹ̀. Ó wá kọjá sí ìlú Saudi láti lọ kọ́ ẹ̀kọ́ ìmọ̀ ẹ̀sìn. Torí pé ìmọ̀ ẹ̀sìn ni bàbá rẹ̀ ló fi lo àlámọ̀rí ẹ̀. Ó wá gboyè àkọ́kọ́ tá a mọ̀ sí BA létò Islam. Ó gboyè kejì náà nínú Sharia àti Usuluddin. Ó gboyè kẹta tó fi wá dẹni tí ó ní PhD ní Usulul Fiqh. Ó wá wálé, ó wá jókòó sórí ìtẹ́ bàbá ẹ̀.
so ẹlẹ́kọ̀ọ́ ni medical doctor ni àkọ́kọ́ nìyẹn, military elite ni èèyàn ò ní kọjá ní Nigerian military kó má wà well trained and disciplined. Ẹ̀kẹta ń bẹ òun wá ní pé PhD ni àkọ́kọ́ nílé. So àwọn ọ̀rọ̀ tó ń sọ nípa àwọn kidnappers ó jẹ́ nǹkan tí ó wọ́rí wa ipe kí ló ń ṣe pẹ̀lú ẹ̀kọ́ tó ní tó yìí, báwo ló ṣe nírú dúró yìí. Ẹ̀kejì ń bẹ yàtọ̀ sí pé ẹ̀kọ́ tó ní ó ní bíbí ire nílẹ̀ Nàìjíríà yìí, lórí gúnmẹ́rin Nàìjíríà yìí kò sí ẹni tó lè deny bíbí ire Ahmadu Gumi, torí pẹ́lẹ́kọ́ ni bàbá ẹ̀, onímọ̀ ni bàbá ẹ̀, olùbẹ̀rù Ọlọ́run ni bàbá ẹ̀. Ó ṣeé ṣe káwọn èèyàn kan kí wọ́n má agree pẹ̀lú bàbá ẹ̀ níbi tó dúró sí, ṣùgbọ́n nǹkan tí gbogbo wa mọ̀ ní pé ọmọ oníbìníran ni, ibi ìyówù tí ò bá ti wá ọmọ oníbìníran ni. Eléyìí náà tún ṣe wá ń kàyéfì ipe kí ló tọ́ ọmọ oníbìníran tó ń gbẹnu kidnapper sọ̀rọ̀, eléyìí tún jẹ́ momi. Then èyí tó wá jẹ́ kakambari ibẹ̀ ní pé nínú àwọn gbòógì àfà nílẹ̀ àríwá ni látara àpò bàbá ẹ̀ tó jókòó sí. Àwa wò pé ẹ jẹ́ ká pè ká tẹ́tí gbọ́ kí ló dé tó fi wá irú sọ́wọ́. Bóyá ọ̀pọ̀rọ̀ nínú àwọn èèyàn ń wò látòkèrè gẹ́gẹ́ bí gbogbo àwọn tó ń gbé ṣépè, ẹ jẹ́ ká wá ṣe ìpè wá àwọn tó sì wà ń jókòó náà. Àwọn ẹlẹ́kọ̀ọ́ ni wọ́n, professor wà ń bẹ̀ nínú àwọn tí wọ́n wà níjókòó, àwọn àfáà tó jẹ́ pé wọ́n dángájíá ju Dr. Ahmad Gumi lọ pẹ̀lú PhD ẹ̀, àwọn tó jẹ́ PhD láti bí náà àwọn náà wà ń bẹ̀ àtàwọn èèyàn jankan-jankan. Tó bá jẹ́ pé wá ó sọ̀sọ̀kúsọ àbó gbé nǹkan tí òye ó gbé kalẹ̀ pàápàá jùlọ bẹ́sìn tiwa bó ṣe máa ń operate, torí pé ẹ̀sìn tiwa kì í ṣe ẹ̀sìn mùmú, kò dẹ̀ ń ṣe ẹ̀sìn aláìnílàákàyè, kò ń ṣe ẹ̀sìn máa wọná lọ kí yẹn sì máa wọná lọ. Ibẹ̀ làwọn èèyàn ó ti fún lábùkù ẹ̀, ni wọ́n ó ti bọ́ṣọ lára ẹ̀ ní òhò, ni wọ́n ti stripe naked intellectually. Àwọn èèyàn ó ti yọ ìpín ojú ẹ̀ wọ́n ó sì fi hàn báyìí tó bá jẹ́ kó sọ̀sọ̀kúsọ ni. Ṣùgbọ́n adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ipa àgbéwá. Ẹ jẹ́ n kọ́kọ́ sọ nǹkan tí n bá ní àgbéwá báwo tèmi ṣe jẹ́. Gẹ́gẹ́ bí mo ṣe sọ, concerned Yorùbá Muslim scholars ara wọn lèmi, àwọn ayé àwọn àfáà gidi tó gbajúmọ̀ nílẹ̀ Yorùbá sì ni wọ́n wà ń bẹ̀. Mufti Ìwó ò sí ń bẹ̀, Mufti Mọ̀láàsán kò sí bẹ̀, kì í ṣọmọ ẹgbẹ́, Sheikh Waziru kì í ṣọmọ ẹgbẹ́, bákan náà ni Ajíkíní kò sí bẹ́ẹ̀. Gbogbo àwọn tẹ̀ ń pín orúkọ wọn yìí. Akọ̀wé wa àgbà òun ni Professor Abidin Ọláìyá, onímọ̀ ìjìnlẹ̀ ni, professor ni. Àfáà wa tó jó lórí gbogbo wa pátápátá níjókòó náà òun ni Sheikh Isa Akindele Salahuddin. Ẹni ire ni wọ́n, olùbẹ̀rù Ọlọ́run ni wọ́n, oníwà pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni wọ́n. Ẹ lọ wádìí wọn, kò sẹ́ni tó mọ̀ wọ́n pẹ̀lú jàgídíjàgan, wọ́n sì kì í ṣọ̀tá ìjọba. Nínú wa níbẹ̀ òun làáfáà wa àgbà Sheikh Abdul Fattah Thani, olùbẹ̀rù Ọlọ́run làwọn náà, èèyàn rẹ̀ làwọn náà, ọ̀rẹ́ ìjọba yìí náà ni wọ́n. Nínú àwọn tó wà ń bẹ̀ òun ni bàbá wa Sheikh Rashid Mayeleke. Bó o bá fẹ́ kọ́lẹ̀ mọ́ kọ́lẹ̀ báyìí, ẹ lọ wádìí ń pa wọn, ẹ ṣe DSS profiling lórí wọn tó bá jẹ́ pé ní ibú ni wọ́n. Bàbá wa Rashid Mayeleke ara wọn náà ni. Bákan náà nínú wa òun ni Professor Ishaq Lákì Akíntọ́lá, oníjàngbara ni lórí ẹ̀tọ́ mùsùlùmí, professor ni. Àwọn náà ṣe é ti sọ pé terrorist ni wọ́n. Àfáà wa Sheikh Imran Eleha, àwọn náà wà ń bẹ̀ nínú àwọn tá a jọ ń jókòó ni. Bàbá wa àfáà wa ní mọ́ṣáláṣí Àríṣekọ́lá Sheikh Akuru, àwọn náà wà ń bẹ̀, tó fi dórí àwọn àfáà wa Sheikh Dhikrullah Shafi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, àtàwọn ẹlòmíì tí mi ò rántí láti dárúkọ wọn báyìí. Ṣé rí gbogbo àwọn tí mo dárúkọ yìí ẹni àpọ́nlé ni wọ́n. Wọn kì í ṣàfáà onírìnkúrìn, oníjẹkújẹ, oníròkúrò.
wọn ò sì kí ń ṣe ẹni tí ó bá ẹni ìdọ̀tí rìn. Tó bá jẹ́ pé ńgbà tí Ahmed Gumi dé ipe ẹ jẹ́ ká gbọ́ tẹnu ẹ̀, kí ló rí tó fi ra irú sọ́wọ́? Tó bá sọ̀sọkúsọ ni àwọn èèyàn ò bá dá alákẹ́, wọn ò bá fi àbùkù tiẹ̀ kàn ipe ọmọ káàárọ̀ òjíire ni wá, ìran ọmọlúàbí ni wá. Bákan náà Yorùbá ni wá tí wọ́n sì ti sọ fún wa nílé ká tó kù nílé pé rántí ọmọ ẹni tí ìwọ ń ṣe. Kò sí ẹ̀kọ́ Yorùbá tẹ̀yin tẹ̀ ń sọ̀rọ̀ ní táwa náà ò ní. Ilẹ̀ Yorùbá ni wọ́n bí wa sí, ilẹ̀ Yorùbá ni wọ́n ti tọ́ wa. Kódà nínú wa arí Mọ́gàjí Ìbàdàn bẹ́ẹ̀, kódà nínú wa arí ọba àlú bẹ́ẹ̀. Kí wá lè mọ̀ nínú àṣà tó jẹ́ pé àwa ò mọ̀, àfàṣà tí ò bá takùtọ̀ Ọlọ́run àti tàbí Muhammad, òun nìkan là ní báyìí ṣe. Ìgbà tí Dr. Ahmed Gumi wá dé, nínú àwọn ọ̀rọ̀ tó sọ, ẹ gbọ́ díẹ̀ ńbẹ̀. Ó ní òun ò rìn lọ sínú igbó láti lọ bá kidnapper sọ̀rọ̀ rí láì kì í ṣe pẹ̀lú àṣẹ gómìnà Kaduna State, ìlú tóun ti wá. Ó ní ìjọba pẹ̀lú àṣẹ wọn, ó nígbà míì gan ìjọba ló máa rán òun lọ pé kóun lọ bá wọn sọ̀rọ̀. Ṣótán àbí òtán? Ẹni tá a pè lẹ́ni ibúrè. Ó lẹ́lẹ́ẹ̀kejì níbẹ̀. Ó ní nǹkan tó ń rí òun ní pé ó léwu fúnjọba ká jẹ́ káwọn èèyàn kan kí wọ́n wà nínú igbó, kí wọ́n má darapọ̀ mọ́ àwọn tó wà ń ta. Ipe èèyàn ń gbé pẹ̀lú màálù. Ó ní tó o bá fìyàn lẹ̀ fọ́dún 10 kó máa jẹ kó máa mu pẹ̀lú màálù tí ò bá àwọn èèyàn gidi, tí ò bá wọn ṣe láwùjọ, ó ní tí ò bá fi wá sáwùjọ, ó ní wà màálù ni ó máa wù. Ó sọ bẹ́ẹ̀. Ó ní wà màálù òun ni ó máa wù. Ṣé irú yẹn ló ń support terrorist? Ó wá ní nǹkan tó ń rò pé a lè ṣe ní pé kí ìjọba kí wọ́n ràn wọ́n lọ́wọ́, kí wọ́n bá wọn jókòó, kí ni wọ́n fẹ́, tó bá ṣeé ṣe kí wọ́n mú wọn wá sí ìgboro. Ó ní kódà àwọn ọmọ wọn kí wọ́n má jẹ́ kí wọ́n lọ sí makaranta eléyìí tí wọ́n máa ń rìn, nomadic education, tó jẹ́ pé àwọn Fúlàní orí ìrìn ni wọ́n ti ń kẹ́kọ̀ọ́. Ó ní kí wọ́n dà wọ́n pọ̀ mọ́ àwọn ọmọ tó kù ní skúnta. Ó náwọn náà àmọ́ bó ṣe ń rí ipe kíyàn jí ọmọ ọlọ́mọ gbé, ọmọ téèyàn náwó lé lórí, ọmọ tó ń kọ́ ẹ̀kọ́. Ó nígbà tẹ́ ìdá àfàwọn wàta òun wá sún níjọba ló lè ṣe léyìí. Ó ní nítorí pé bẹ́ẹ̀ bá ṣe ń pa wọ́n, ó nílé ayé wọn gan ò nítumọ̀ lọ́wọ́ ara wọn. Ó ná burú ọwọ́ wọn ni wọ́n ò tún máa ṣe ni. Ẹjọ́ kí ló burú ní ọ̀rọ̀ yìí? Ó dẹ̀ ní gbogbo ògbésẹ̀ tó ń gbé, ó níjọba mọ̀ pẹ́ tó bá jẹ́ pé Dr. Gumi jẹ́ ní ibú àbó ń bá Boko Haram ṣe àbí kidnapper ṣe, ó dá mi lójú pé àwọn DSS wọ́n á ti wá nǹkan ṣe sọ̀rọ̀ ẹ̀, nítorí pé wọ́n á ní fáìlì ẹ̀. Wọ́n á ti ẹ̀yin dùn sí ẹ̀ wọ́n pé kí ló dé tíjọba ò sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ẹ̀. Ṣóun náà ló lágbára tó yẹn, ìjọba tún fún lọ́lọ́pàá kó máa ṣọ́ kiri gẹ́gẹ́ bí àwọn àgbààgbà àfáà nílẹ̀ Yorùbá bí wọ́n ṣe ní ọlọ́pàá àbí DSS, bẹ́ẹ̀ náà làwọn pásítọ̀. Adébóyè yóò ní ọlọ́pàá tí ó máa tẹ̀lé, Oyèdépò yóò ní ọlọ́pàá tí ó máa tẹ̀lé, Sheikh Habibullah Adamale lórí yóò ní ọlọ́pàá àbí DSS tí ó máa tẹ̀lé, Sheikh Dairu Bauchi yóò ní tí ó máa tẹ̀lé, Koribu Kabara yóò ní tí ó máa tẹ̀lé. Ahmed Gumi náà ní ọlọ́pàá tí ń tẹ̀lé. Ṣé wá rò pé ìjọba wa ó wá kúrí? Wọ́n máa wá jẹ́ kọ́lọ́pàá máa dáàbò bò ẹni tí wọ́n mọ̀ pé ó lè kó ṣùtá báwùjọ. À sì bẹ̀rù Ọlọ́run. Ó sì wá, ó sọ tó tarẹ̀, òun náà fọwọ́ sí pé kí wọ́n máa pààyàn. Kò fọwọ́ sí, kò sì fọwọ́ sí pé kí wọ́n máa gbé ni, kọ́ máa jí ni gbé. Ṣùgbọ́n nìkan wá ń sọ pé ó lọ ń bá wọn organize ransom. Tí wọ́n bá jíwọ́ gbé máa organize ransom, kó gbẹ́kẹ̀lé ìjọba yìí. Àtàwọn ọmọ tí wọ́n ní wọ́n release, àwọn ọmọ bíi 50 àti bíi 38 tí wọ́n ní wọ́n jí kó ń chọ́ọ̀chì, tí wọ́n sọ fún wa pé èèyàn 50 ó escape lọ́wọ́ kidnappers. Àwọn ọmọ kéékèèké ó escape 50 àti ti 38 kó rò pé ransom lọ lórí ẹ̀, jókòó síbẹ̀. Nílùú tó jẹ́ pé
olórí ológun chief of defence staff general Musa èyí tó ṣe kú ńbẹ̀ yìí ó sọ ọ̀rọ̀ ilẹ̀kùn ó láwọn èèbó ni wọ́n gbé báàlù wá báyìí ni wọ́n máa wá fún wọn lóúnjẹ nínú igbó ó ní wọ́n máa drop nǹkan chief of defence staff ló sọ bẹ́ẹ̀ àwọn tí wọ́n lo ogun tí wọ́n lọ jà tí wọ́n dé tí wọ́n jẹ́ àmì ẹ wá gbọ́ oríṣiríṣi nǹkan tí wọ́n ń sọ àbí yìí tó jẹ́ pé gbogbo wa náà gbọ́ ó wà trap sínú igbó ó rìn kiri kò mọ ibi tí ó yà sí brigadier Uba àbí kí ni wọ́n ń pè ó send message sí military hierarchy ipe mo wà níbi báyìí o ẹgbẹ́ helicopter wa ẹ wá save mi tí ó fi rí ń bẹ̀ báyìí àwọn jagunlabi ni wọ́n dé ni wọ́n pa nípakúpa so ìyẹn ni wọ́n wá ń sọ pé èèyàn kan sọ pé ẹ ṣe wọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ bá wọn sọ̀rọ̀ wọn ní ransom ìwọ wá ń gbé ẹ lọ pa wọ́n kí ló dé látijọ́ yìí tí Yar'Adua ò rí wọn pa tán tí Jonathan ò rí wọn pa tán tí Buhari ò rí wọn pa tán tí Tinubu náà wà lórí ẹ̀ tí ò rí wọn pa tán wọ́n ti change gbogbo olórí ológun wọ́n á pààrọ̀ ẹ̀ wọ́n á tún gbé mi wá wọ́n á tún pààrọ̀ ẹ̀ wọ́n á tún gbé mi wá ọ̀rọ̀ yìí le sí ni ọ̀rọ̀ Nàìjíríà the more you look the less you see abracadabra ni kí gbogbo wa ó bẹ̀rù Ọlọ́run ṣùgbọ́n nǹkan tó dùn mí ni pé orí àlìúmọ̀ yìí ni wọ́n fi fọ́ àgbọn orí mùsùlùmí òní wọ́n fi ń fọ́ àgbọn ọ̀rọ̀ yìí wá ń divide àwùjọ mùsùlùmí dìmọ́ àwọn tí wọn ò ní information tí wọ́n dì sí aláìmọ̀kan wọ́n wá ń sọ ọ̀rọ̀ àwọn ń pera wa lórúkọ tí ò jẹ́ bẹ́ẹ̀ àwọn èèyàn pé ìjókòó láti ṣàtúnṣe ipe báwo ni ọ̀nà àbáyọ ó tún dọ̀rùn kò sí ẹjọ́ mi lójú nígbà tó oníṣẹ̀ṣe bá ń sọ̀rọ̀ oníṣẹ̀ṣe fẹ́ ráṣìṣe wa náà ni àwa àti oníṣẹ̀ṣe ààlà ni a lè pàdé láyéláyé nígbà kìrìsẹ́nì náà tóun náà bá ń sọ títí ẹ̀ àwa àtàwọn náà a lè pàdé ṣùgbọ́n wọn ò farabalẹ̀ fún wa tó bá yẹ kí wọ́n farabalẹ̀ fún wa ni ìgbà tí Trump sọ yí pé kìrìsìtẹ́nì ipa àwọn mùsùlùmí Nàìjíríà wọ́n pa kìrìsìtẹ́nì o àwọn aṣíwájú kìrìsìtẹ́nì ló yẹ kí wọ́n tètè jáde ipe bọ́n ṣe ń pa wá ni wọ́n ń pa àwọn mùsùlùmí náà o ṣùgbọ́n ẹnìkan kan ò sọ̀rọ̀ àfi bàbá Kúmúyì oníkálùkù dákẹ́ ni pọ́ oníkálùkù wá sọ dáwàdà ẹ jẹ́ kí wọ́n máa bọ̀ kán wá pa àwọn mùsùlùmí orí wa kan ni wọ́n fẹ́ fagbọn àwọn tó wọ́n jẹ́ aṣíwájú wa lọ́tún lọ́sì wọ́n wá ń pe ìjókòó pétò kí la fẹ́ ṣe lórí ọ̀rọ̀ yìí báwo ni ṣé tòótọ́ níbẹ̀ òkè ẹjẹ́ àpè Ahmadu Gumi wá kí ló ń ṣẹlẹ̀ gangan àmọ́ eléyìí mú àwọn tí wọ́n bí ẹ kí ló pàwọ́ àtàwọn ará bí pọ̀ ó sì sọ tẹnu ẹ̀ ìyẹn ló tún wá di wàhálà ẹjẹ́ àbẹ̀rù Ọlọ́run o ẹjẹ́ àbẹ̀rù Ọlọ́run kọ́lọ́run bá kó bá tún àwùjọ àwa mùsùlùmí ṣe Ọlọ́run bá mọ́ mu wa mọ́ fà á lẹ́yìn tí ò mú wa lọ́wọ́ Nàìjíríà kọ́lọ́run bá ṣe àlàáfíà sílùú náà kọ́lọ́n bá gbá àlàáfíà wá sílùú náà kọ́lọ́n sọ di ìlú fọkànbalẹ̀ torí pé kò sí ìlú tó dá tó Nàìjíríà láyé kò sí ìlú tèmi nífẹ̀ẹ́ tó Nàìjíríà mi ò sì rí ìlú mi bí mo ṣe ń rìn kiri àgbáyé tó tí mò ń fly lọ bí tí mò ń fly lọ bí passport ẹyẹ kan mo ní Ọlọ́run ò sì ní jẹ́ ní méjì òun náà ni green passport Nàìjíríà Ọlọ́run ó sì sọ ìlú ìdí ìlú ìfọkànbalẹ̀ Ọlọ́run ó sọ di ìlú àlùbáríkà Ọlọ́run ó ṣe wá lọ́rẹ̀ ara wa assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu.